ǹjẹ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀bẹ́ àrà tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìdájọ́ Bobrisky nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Èkó? Wọ́n ti dájọ́ fún Bobrisky o, ẹgbani ẹ làjà. Irú ìdájọ́ wo gan-an ni wọ́n ti ẹ̀dá fún Bobrisky? Ẹ máa bá mi ká lọ. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Èkó ti dájọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún Bobrisky. Òwe wo gan-an làbá tiẹ̀ pa sírú ọ̀rọ̀ yìí? Ṣé kákúkú ní ẹni ìjà ò bá ní pera rẹ̀ lóbìnrin nílé ẹjọ́? Ọ̀rọ̀ yà ọ̀pọ̀ èèyàn lẹ́nu. Bobrisky fúnra ara rẹ̀, Idris Okuneye, jẹ́wọ́ wípé ọkùnrin lòun o. Ṣé kákúkú sọ pé ẹni ìjà ò bá ní pera rẹ̀ lóbìnrin, àti wípé ó jẹ́wọ́ ó ní ọ̀nà àtijẹ àtilà àti àtijẹ́yàn ló sọ òun di obìnrin ọ̀sán gan-an. Wàyí o, fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ mọ bọ́rọ̀ ọ̀hún ti ṣe ń rìn bọ̀ látẹ̀yìnwá. Lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún 2024 ní àjọ EFCC wọ́ Idris Ọlárẹ̀wájú Òkúnnẹ́yẹ tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Bobrisky lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníga 6 tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn kíkówó lọ́nà àìtọ́, ìyẹn money laundering, àti títàbùkù náírà, ìyẹn abuse of naira, níwájú adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀. Lónìí tí wàá ṣe ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024 ní ilé ẹjọ́ dá ẹjọ́ ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n dá ẹjọ́ kíkówó lọ́nà àìtọ́ tá a mọ̀ sí money laundering nù. Wọ́n sì dájọ́ lórí ẹ̀sùn wípé ó tàbùkù náírà, ìyẹn ní naira abuse. Lórí ẹ̀sùn ọ̀hún ni adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ ti dájọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún Bobrisky. Ẹ̀wọ̀n oṣù 6 láìsí ojú àánú àbí àǹfààní láti san owó ìtanràn tẹ́ ẹ mọ̀ sí fáìnì. Kí lẹ rí sí ìdájọ́ ọ̀hún, àti pé kí ni ìròyìn lórí ìgbésẹ̀ ìjọba lórí Bobrisky? Ẹ fi èrò ọkàn yín ránṣẹ́ sí comment section. Ire o.